Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo ní ìròyìn ayọ̀ kan fún yín o. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. My follow kò ní plan immobilization fún wọn ní pressure I need generator like that. Ṣìbọn ní. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀ ni màá fi ti ọ̀rọ̀ àárọ̀ yìí ṣe. Ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ dẹ̀ ń fi àwọn àtẹ̀ránṣẹ́ yín ránṣẹ́ lórí bí ẹ ṣe ń gbádùn ìkànnì Awakọ̀ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí ṣe wà a máa update yín ni a máa inform yín ni a dẹ̀ máa entertain yín tí àsìkò entertainment ń bá ti yọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ di mímọ̀ wípé sàn láàrin ajé mo ní pẹ̀kọ̀rọ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn kan ló tún gbòde kan ọ̀ wípé gbajúgbajà olórin takasúfè Ìlérí Olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ni àwọn èèyàn kan tún ń gbé káàkiri wípé ó wà láyé o látàrí fọ́nrán kan èyí tí wọ́n fi sí ojú òpó ayélujára rẹ̀ wípé Mohbad ṣì wà ní ayé pẹ̀lú àwọn àwòrán àti àwọn fọ́nrán irú èyí tí ẹ̀ ń wò yìí ni ó fi di wípé ọ̀rọ̀ yìí ti wá gbòde kan gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń sọ lọ́tún sọ lósì àbí irú kí leléyìí ẹ wò ṣé ẹ̀yin náà gbà wípé Mohbad wà láyé àbí Mohbad ti jáde kúrò láyé fún ọjọ́ pípẹ́ gẹ́gẹ́ bí ikú rẹ̀ ṣe ti wáyé ní ìgbà náà. Ẹ má gbàgbé o pé Mohbad ni ó sì wà ní ibi tí wọ́n gbé sí tí wọn kò tíì sin látàrí ẹjọ́ rẹ̀ tí ó sì ń lọ lọ́wọ́ ní ilé ẹjọ́ tí bàbá rẹ̀ náà sì fi àáké kọ́rí wípé wọn kò gbọdọ̀ sin ọmọ òun yẹn Ìlérí Olúwa Alọ́ba Mohbad tí àyẹ̀wò DNA kò bá ní ìyanjú pẹ̀lú ìyàwó rẹ̀ Wùnmí. Ilẹ̀ rí sí ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ni wípé Mohbad ṣì wà láyé àbí ó ti kú? Ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ comment section. lọ́dọ̀ olóyè Sunday Igboho láti gbọ́ bí wọ́n ṣe àlàyé wípé àwọn ò kúrò nínú ilé lọ́jọ́ tí àwọn DSS wá kọlu àwọn bí àwọn èèyàn ṣe sọ pé ó dọ̀fẹ́ ní odò ló ń gbò ní ìgbàpá kan níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan lọ́jọ́ ajé ni olóyè Sunday Igboho ti ṣe àlàyé wípé àwọn ò kúrò wọ́n dẹ̀ ṣàlàyé bí wọ́n ṣe pa àfà bí Àdùgàn ṣe jáde kúrò láyé àti bí wọ́n ṣe gbé òkú àwọn ará bíi lọ. Olóyè Sunday Igboho ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn èèyàn kò ṣe mọ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìhòòhò làwọn wà nígbà táwọn ará bíi dé ṣùgbọ́n àwọn kọ́ sáré wọ jeans àti shirt kan tí àwọn tún béèrè pé àwọn wo nìyẹn ṣùgbọ́n ìbọn ni wọ́n yìn sí gbogbo ilé. Wọ́n ní àwọn ṣàdúpẹ́ wípé Ọlọ́run kó àwọn èèyàn ìyẹn ní ìròyìn kan tó gbòde kan nípa olóyè Sunday Igboho ní àsìkò yìí. Ó yá ẹ jẹ́ kí n lọ sí mo ṣe mọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho nítorí mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan kan tí wọ́n fi parí ọ̀rọ̀ wọn nínú ohun tí mo kàn wá lórí ìfẹ́ yẹn. Mo kò fẹ́ lọ sí ọ̀dọ̀ kábíyèsí kan nílẹ̀ Yorùbá. Wọ́n sọ ọ̀rọ̀ kan tó nítumọ̀ púpọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ọ̀dọ́ tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn ọ̀dọ́ tí wọ́n bá láǹfààní láti máa gbọ́ mi. Èmi náà ọ̀dọ́ ni mí. Níbikíbi tí ẹ bá wà èyí tó bá jẹ́ ohun tẹ́lẹ̀ múlò nínú ọ̀rọ̀ kábíyèsí yìí ẹ múlò èyí tó bá dẹ̀ ṣe múlò ẹ filẹ̀ àbálá máa ń kó dànù àkínkó bá dànù. Àwọn méjì ló sọ̀rọ̀ nípa ọ̀dọ́ kábíyèsí àkọ́kọ́ yìí ẹ jẹ́ nǹkan àrùn tí kábíyèsí sọ fún yín. The Olowu of Owu Kingdom, Abeokuta Oba Saka Matemilola, has called on government, corporate organizations, and other stakeholders to invest more in the youth and women as a sustainable approach to reduce poverty and strengthen security across Nigeria. Wọ́n ní kábíyèsí Olówu tìlú Owu Kingdom, Ọba Saka Matemilola ké sí gbogbo àwọn ènìyàn, àwọn àjọ aládàáni ìjọba, àwọn alẹ́nulọ́rọ̀ láti bomi rin àwọn ọ̀dọ́ àti obìnrin nípa wípé ọ̀nà àbáyọ kan rèé láti mú àdínkù bá ìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì fi ọ̀nà yìí ṣe ìrónilágbára fún ètò ààbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ohun tí ẹ bá mi rí sí ọ̀rọ̀ kábíyèsí yìí ẹ bá mi fi ránṣẹ́. Ẹ jẹ́ n tẹ̀síwájú. The monarch made the appeal on Monday during a press conference at his palace in Abeokuta to mark his 4th coronation anniversary and present the impact report of the Owu Hope Initiative, his flagship intervention program for vulnerable groups. Gbogbo ohun tí ẹ bá mi rí sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section.
wọ́n sọ eléyìí lásìkò tí wọ́n ń ṣe ìsàmìsí ọdún kẹrin tí wọ́n go orí àléfà náà, tí wọ́n dẹ̀ ń jábọ̀ àwọn ipa tí wọ́n ti fi àjọ wọn tí wọ́n pè ní Owu Hope Initiative ṣe àgbékalẹ̀, tí wọ́n ti fi ran àwọn ènìyàn lọ́wọ́. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú torí ìjọba àsìkò. Ọba Mátemilọ́lá described poverty as one of the Nigerians' greatest challenges, noting that while individual and organizational interventions are commendable, they remain insufficient to meet the country's growing socio-economic needs. Wọ́n ṣàpèjúwe iṣẹ́ àti òṣì gẹ́gẹ́ bí nǹkan gbòógì yàtọ̀ sí ìṣòro ètò ààbò tá à ń kojú. Ó tún jẹ́ nǹkan gbòógì ìṣòro tá à ń kojú ní orílẹ̀-èdè yìí, tí wọ́n sì rọ àwọn ilé-iṣẹ́, àwọn alẹ́nulọ́rọ̀, àwọn tí Ọlọ́run ti gbà fún láwùjọ, tí wọ́n ti tó tán láti rí wípé dídá sí wọn ó ní ìtumọ̀. Kódà á tún ṣe ohun tó dàbí ìrànlọ́wọ́ ìdàgbàsókè fún ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé. Ẹ jẹ́ n tẹ̀síwájú. He stressed that empowering people with skills and opportunities to become self-reliant is more effective than providing temporary financial assistance. Wọ́n ní ṣíṣe ìrónilágbára nípa ti ètò ìkọ́ṣẹ́ ọwọ́ àti àwọn àǹfààní tí ò lẹ́lẹ́gbẹ́ fún àwọn ènìyàn á tún máa ràn wọ́n lọ́wọ́ ju wípé ká kọ̀ fún wọn lówó nìkan, pé owó nìkan ò lè ṣe é. Eléyìí á kọ̀ wá fún ìgbà ráńpẹ́, á dẹ̀ mọ̀ owó dẹ̀ á tán. Ṣùgbọ́n tí wọ́n bá empower wọn, tí wọ́n kọ́ wọn nípa àwọn iṣẹ́ ọwọ́ kan, tí wọ́n ṣí àwọn opportunity kan sílẹ̀ fún wọn, àwọn náà wọ́n á jẹ́ ènìyàn láyé. Ohun tí ọba yìí ń gbìyànjú láti sọ nìyẹn. Okay. Ọba Mátemilọ́lá said the Owu Hope Initiative focuses on youth and women because of their critical roles in driving economic growth and community development. Wọ́n ní ìdí tí wọ́n ṣe kojú àjọ wọn, foundation wọn, Owu Hope Initiative, sórí àwọn ọ̀dọ́ àti obìnrin rèé torí pé wọ́n ní ipa láti mú ìgbòòrò bá ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè àgbègbè. Ìyẹn tí wọ́n bá ró wọn lágbára, tí wọ́n bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin láwùjọ. Gbogbo ohun tí a bá rí sí ẹjọ́ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. He explained that the program is anchored on 4 pillars: education, health and well-being, enterprise and skills development, and environmental sustainability and climate action. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Gbogbo ibi tí wọ́n kọjú ètò yìí sí òun nìyẹn: ètò ẹ̀kọ́, ètò ìlera, ìgbé ayé ìrọ̀rùn àwọn ènìyàn nípa ti okòwò wọn. The monarch disclosed that the initiative reached 12,606 beneficiaries in the first quarter of the year through various interventions, including scholarship and educational support. Wọ́n ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn bíi 12,000 sókè ni wọ́n ti jẹ àǹfààní yìí nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí. Ọba aládé kan rèé o tó ń ṣe gbogbo eléyìí. Wọ́n dẹ̀ mẹ́nu bà ọ̀rọ̀ ààbò náà lókùnkúndùn. Ẹ jẹ́ kí n wá fi eléyìí parí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Wọ́n ní poverty is everywhere in Nigeria. What we have done is just a drop in the ocean. Òótọ́ ni. The important thing is to teach people to become self-sufficient. If we can raise their capacity to support themselves, we would have achieved a lot. Iṣẹ́ àti òṣì, àwọn olóṣèlú kan lò ó lásìkò yìí. Wọ́n ní iṣẹ́ àti òṣì yìí jẹ́ ọ̀kan gbòógì tí ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ wà níbi gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Ní pé èyí táwọn gan ń ṣe yìí ó kọ̀ dàbí pé àwọn ń fi ṣíbí bomi sínú òkun ni. Ohun tó ṣe pàtàkì ni láti jẹ́ kí àwọn èèyàn dá dúró, kí wọ́n kúrò nínú ipò. Wọ́n ní tí irú eléyìí bá lè wáyé, àṣeyọrí púpọ̀ ló máa jẹ́. Wọ́n ní that is why we focus on supporting youth and women because they are the demographics I have a passion for. Ọba yẹn ló ń sọ bẹ́ẹ̀ o. Ní pé àwọn nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ púpọ̀. Ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ wá gbọ́ o. On security, the traditional rulers said protecting lives and property should not be the responsibility of agency alone, stressing that community and traditional institutions must also play active role. Wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ààbò láàrin ìlú kò gbọ́dọ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò nìkan ni wọn yóò máa ṣe. Ojúṣe àwọn olórí ìlú, àwọn ọba aládé, ojúṣe wọn náà ó pẹ̀lú ká máa ṣe àwọn kan wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ wá gbọ́ o. Wọ́n ní he added that community leaders are regularly reminded of their responsibility at the first line of defense and encouraged to work closely with security agencies to combat crime. The monarch further noted that the regular engagement have discouraged community leaders from interfering in law enforcement by seeking the release of habitual offenders. A development is said has improved accountability and public confidence in the justice system. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Àwa tún sọ̀rọ̀ kan. Ibi ẹni wọ́n ṣàlàyé pé wọ́n gbọ́dọ̀ máa engage, wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó. Speaking on the roles of traditional rulers during elections, Ọba Mátemilọ́lá said monarch must remain non-partisan while encouraging eligible citizens to obtain their permanent voters card and vote for credible leaders. Nǹkan tí Ọba Mátemilọ́lá, Saka Mátemilọ́lá
olówó tìlú Òwu Kingdom sọ ní gbogbo ohun tí wọ́n ṣàlàyé fún yín yẹn ni mo kà sétí gbọ́ yẹn. Wọ́n sọ̀rọ̀ nípa ti àwọn ọ̀dọ́ má ṣe lè ràn wọ́n lọ́wọ́ kúrò nínú ìṣẹ́ àti òṣì, báwọn náà ṣe lè dá dúró nípasẹ̀ àgbékalẹ̀ ètò ìkọ́ṣẹ́ ọwọ́ àti àwọn nǹkan míì tó dàbí àǹfààní tí àwọn náà lè fi di ènìyàn láyé. Ọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ yìí náà ni gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run kan wá sọ bí ọ̀rọ̀ àmọ̀ràn ránṣẹ́ sí àwọn ọ̀dọ́. Màá kọ́ sáré kàyàn fún yín ní kíákíá, gbogbo tẹ́ bá rí sí ẹjọ́ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Bishop David Oyedepo, founder of Living Faith Church, also known as Winners Chapel Worldwide, has warned Nigerian youth against engaging in sporting bets. Wọ́n pagi ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ wípé yé lọ́wọ́ sí tẹ́tẹ́ eléré ìdárayá. Addressing the congregation as captured in a viral video, the clergy says sport betting does not guarantee financial fortune, urging them to stop immediately. Wọ́n ní kíkópa níbi tẹ́tẹ́ eléré ìdárayá kọ́ ló máa mú ìdánilójú wá wípé wàá jẹ́ ènìyàn láyé, wàá jẹ́ ọlọ́rọ̀ àbí wàá jẹ́ olówó láyé. Ó wá ní kí wọ́n fi òpin sí lójú ẹsẹ̀ immediately. Oyedepo encouraged the youth not to be discouraged by slow progress they may be experiencing, stating the success built on the right foundation may be slow but sure. Oyedepo sọ pé kí àwọn ọ̀dọ́ kí wọ́n má wà discouraged pẹ̀lú bí nǹkan ṣe ń wọ́, ṣùgbọ́n ìtẹ̀síwájú ń dé bá wọn. Wípé àṣeyọrí ńlá ló jẹ́ ohun tí a máa ń kọ́ lórí ohun tí ó dára púpọ̀ púpọ̀. Ó ní ó lè máa wọ́ o, ṣùgbọ́n ó dájú pé àṣeyọrí yóò ti bẹ̀ wá. Àwọn sọ dímọ̀ pé young people, Naija bet is not the way to financial fortune. Stop wasting your destiny. Stop wasting your destiny. Stop wasting your destiny. Wọ́n sọ lẹ́mẹ̀ta. I have never been once deceived. Stop. Things may be slow, but it is sure, the clergyman said during a live service. Ṣé ti gbọ́? Ẹ wá gbọ́ eléyìí. Only the Daily Post report that there has been a widespread concern over Nigerian youth getting addicted to sport betting. Wọ́n ní àkọsílẹ̀ ti wà wípé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń lọ́wọ́ sóhun tó ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ eléré ìdárayá. While some economists blame it on growing unemployment rate, others believe that the quest for quick riches stop the youth from creating jobs for themselves. Ìgbà tí wọ́n ti rí ọ̀nà, àwọn economists náà sọ pé ìgbà tí kò síṣẹ́ wọ́n ṣe ní lọ sí di tẹ́tẹ́, ìjọba wà encourage, wọ́n ṣe ohun ìwúrí. Àwọn dẹ̀ wípé ọ̀nà àti lówó kíákíá náà àwọn ọ̀nà eléyìí wọ́n dẹ̀ tọ̀bẹ̀ lọ. Oyedepo wá ń sọ fún wọn pé kí wọ́n jáwọ́ nínú tẹ́tẹ́. Kí lẹ rí sí gbogbo ẹ̀? Ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ àlejò mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ wo, a máa ń pe gbọ́n ni a kì í pé gọ̀. Ohun tẹ́ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa nú bí everybody. Ó yá o. àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Báyìí ni àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe ICT Polytechnic tó wà ní ìlú Ìtorí níjọba Ewékòró ṣe gba àlejò olóyè Sunday Igboho. Bí ẹ kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ni àwọn akẹ́kọ̀ọ́ yìí gùn lé ìwọ́de láti fi èròǹgbà wọn hàn lórí ẹnìkan tó jẹ́ akẹ́kọ̀ọ́ obìnrin tó wà ní ìpele àṣekágbá final year tí wọ́n pa níbi ìṣẹ̀lẹ̀ ìdigunjalè tó wáyé ní agbègbè náà tí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ sì fi ara pa. Gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe wá fi èròǹgbà wọn hàn wípé ètò ààbò kò múnádóko ní agbègbè ibi tí àwọn gbé ni wọ́n fi gùn lé ìwọ́de alágbára láti fi ẹ̀hónú wọn. Kò pẹ́ kò jìnnà lárí olóyè Sunday Igboho tí wọ́n sì ṣe àbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ yìí. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Igboho ní Nàìjíríà.
Labib ẹ ń gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State ẹ lè gbẹnu gbogbo Kwara sọ̀rọ̀ o tẹ bá ń jẹ́ ìjọba ọ̀dọ̀ ara yín ni ṣe understand ìjọba ọ̀dọ̀ ara yín ni àwọn respect tí kálukú wá ń fún yín náà ni Al-Qur'an tá ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ ẹ̀ máwọn bàbá tó bí yín lára ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé rẹ̀ ní US imam òun gba ẹnu Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State ó lè gbẹnu gbogbo Kwara State sọ̀rọ̀. We want Sunday Igboho, we want Ìrẹ̀kùn in Kwara State à ń fẹ́ bàbá Akéwùgbà gold this is the high time tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú nìbàdàn ṣe é pé lọ́rin ni wọ́n ti lọ arrest ẹ̀ ọ̀rọ̀ Kwara State kàn yín o ó kàn yín o 18 people ni wọ́n kó nínú community mi yìí ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀ torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lẹ̀ mi máa ń kàmẹ̀ sí kò pẹ́ ìsìláàmù lé ó ń bú ìsìláàmù ní ń bú àwọn àfáà kan ni ṣé ẹ̀ ti máa wọ ibú nísìn US imam àbí useless imam àbí kí ló ń pè yín àfáà Labib Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o in ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ energy ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lá òun ṣe ń pọn yín létí gbogbo àdẹ̀ ń pọn yín lé yẹn ẹ dúró lórí bẹ́ẹ̀ Nigeria is bleeding ìlú yìí ń ṣẹ̀jẹ̀ kéde ń ṣe ẹ̀jẹ̀ kékeré àwọn táwọn èèyàn wọn ti sọnù Ọlọ́run ló mọ yí ẹ̀ community wa nísìn ó di bí ẹlẹ́kẹ̀ẹ́rin tó máa invade community tí wọ́n á kó àwọn èèyàn lọ and you expect us to keep silent ṣé ẹ̀rù pa máa dákẹ́ a lè dákẹ́ me I'm expecting the DSS bóyá wọ́n nǹkan tó máa fi ń gbé ẹ̀ Nàìjíríà náà nìyẹn ní nǹkan méjì Nàìjíríà tó máa fi ń dẹ́rù bàyàn ju ẹ̀wọ̀n àti kú lọ so inú ẹ̀ làwa wà so we don't fear anybody again a bẹ̀rù anybody mọ́ àfáà Labib ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbọ́ òkè tẹ wà yẹn Ọlọ́run ò ní já yín bọ́ o ẹ má jara yín bọ́ o ìyín tí ń já ní bọ́ kò ju kínkín báyìí náà lọ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọkàn wa gbọgbẹ́ ní Kwara kọjá kẹ́ ẹ máa sọ̀rọ̀ lórúkọ gbogbo wa ta ló rán yín níṣẹ́ lájọba tó ń pa ìyẹn ìjọ wo lẹ ṣe wá àti tẹ bájọba sọ̀rọ̀ rí ìjọ wo lẹ jáde tẹ bá tẹ àdírẹ́sì ìjọba àdírẹ́sì gọ́ọ̀mẹ̀ntì lórí bí ìlú ṣe rí London Amẹ́ríkà tẹ́ ń lọ yẹn a sọ pé kẹ́ ẹ má lọ o Ọlọ́run dẹ̀ ní ba orí ibẹ̀ jẹ́ fún yín ṣé ń gbọ́ mi yé ṣé bí láìfù wọn ṣe rí ní ti Nàìjíríà rí ṣé bí Kwara State ṣe rí ṣé bẹ́ẹ̀ níbi tẹ́ ń lọ rí tíbẹ̀ yẹn bá rí bíbà ṣe rí ṣé ẹ máa lè lọ bẹ̀ tó bá ń jiyàn gbé ní London ṣé ẹ máa lè lọ. àfáà Labib ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ then US imam àbí kí lẹ́yìn pé bí useless imam ni ẹ jẹ́ kó rí yín lọ pé ẹ lè sọ̀rọ̀ on behalf of Kwara State anybody ò lè sọ̀rọ̀ on behalf of Kwara State àwọn Èkìtì local government àti ẹ̀ kì í ṣara yín ìjọ tẹ́ ti dàápọ̀ mọ́ Kwara life wa ò yàtọ̀ ẹ jẹ́ ká yí àwọn èèyàn nítumọ̀ àbòsí ti pọ̀jù fún yín nínú Ìlọrin yẹn àbòsí ti pọ̀jù nínú Ìlọrin yẹn and I'm not fair to say it mi ò bẹ̀rù láti sọ mi ò sí lọ́wọ́ anybody yín kò sí lọ́wọ́ anybody àbòsí yín ti pọ̀jù ẹ máa yí àwọn èèyàn tẹ́ ti bàjẹ́ ni. Governor Abdulrahman Abdulrazak over to you. Ibi tí ìjọba Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wù yín ẹ apply more security kẹ́ tó kú
tẹ́ ẹ̀ bá apply rẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn wàláhì tàláhì ọlọ́run ò ní fi yìn yóò bàjẹ́ ni èpè kọ́ ni mò ń sẹ́ o tẹ́ ẹ̀ bá lọ apply security kẹ́ ẹ wá security tó pọ̀ kó yìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ìlú ọ̀làláfíà náà kò sálàáfíà ní anywhere 18 people láti oṣù mẹ́ta wọ́n dẹ̀ gba millions of naira wọ́n dẹ̀ wà lẹ́yìn ìkúlé wa níbi kò sẹ́ni tó lè súnmọ́ wọn ẹ wá ní kí irú ẹ̀kún mọ́ wa kódà tí irú ajá bá máa wá kó wa tó bá ṣe kèfèrí ní ó bá gbà wá lẹ̀ we are ready to follow him we are ready to follow him stop deceiving us ẹ lè máa tàn wá mọ́ ẹ lè máa tàn wá mọ́ you people cannot hide under religion kẹ́ẹ̀dẹ̀ máa ba ìlú jẹ́. ẹ rí mo jáde lé nítorí mo rí àwọn ẹranko kan tó jáde wọ́n fi àwọn allocation kankan mi ṣùgbọ́n àkọ́kọ́ ọ̀rọ̀ ìṣítí kan ni màá kọ́kọ́ fún yín tẹ́ bá ra àràbù fún yàn ẹ ra àràbù tẹ́ máa ní concrete evidence ẹ má ra àràbù tó jẹ́ kó lè gbé yín dẹ́wọ̀n torí pé gbogbo ntọ́ga ti ń ṣe ó wà lọ́wọ́ àwa ní evidence certificate àní evidence lọ́wọ́ àìmọye pépà nílùú táwa àìmọye èèyàn tó jẹ́ pé ó sá fún Gani Adams wàṣàdúró lóyè ni láwọn tẹ̀fẹ̀ pàǹgbà yẹn náà àmọ́ fàṣẹ wọn pọ̀ nílẹ̀ bíbá àbẹ́gbọ́ ṣẹ́rí mo sọ fún yín pé ọmọ sàn òun lákòókò báyà ẹ̀yin tí ẹ̀ ń jáde yẹn mi ò lọ́rọ̀ báyìí sọ nítorí pé èmi àti yín ò tiẹ̀ sínú ìkan tẹ̀ ní máa ń talẹ̀ kan fún yẹn mẹ́wàá ìwọ ò nídìí láti sọ yẹn ilẹ̀ tí mo ta fún yẹn mẹ́wàá yẹn wàá sọ fún wọn pé kán lọ sùn mí sí court ìwà jẹ́lẹ̀rìí wọn ìyẹn kan èèkan ìyẹn ní àìmọye obìnrin tí mo ti bá sùn tí mo fún lóyún pamọ́ ò nídìí láti jà fún wọn jẹ́ káwọn yẹn jà fúnra wọn àbúgbọ́ so mo advice yín ẹ ra àràbù tó máa ní evidence now ẹni tó fún yín ní information yẹn solar tó fún yín ní information ẹbí léèrè ní tí mo sọ pé yín OPC ẹ ní pa ẹ ní kankan ẹ lágbára kankan béèrè lọ́wọ́ solar àtijọ́ lọ ṣe fíìmù rí ẹbí léèrè tí n bá wálé tí mo wá sí Ṣàgámù tó bá jọ ọmọ ọkọ ó lè fèsì mi mo mọ̀ pé gbogbo yín campus kan náà lẹ́jọ́ wa ó dẹ̀ ṣeéṣe kó má jẹun ṣùgbọ́n mo mọ̀ pé òun ni ibi tó ti ní mo ti ń talẹ̀ yẹn ìbọn gbéṣẹ́ fún bẹ́ẹ̀ ni èmi lèmi ṣe ẹjọ́ pẹ̀lú Ogun State government for good a year bóyá baba ńlá kó ẹ̀ yọjú àwọn ọmọ ọ̀lẹ́ òfò àwọn tó jẹ́ ẹbí ń bẹ̀ gan wọn lè sọ̀rọ̀ kan sọ pé mo ṣe wọ́n bí àfi tán bá ní jèrè ló yà kú. now back to ọ̀gá yín onígẹ̀gẹ̀ wọ́n sọ fún yín ẹ̀yin lè máa mú ìdí ẹ̀ tẹ́ máa fẹ̀ síta ẹ̀ tú ìdí ẹ̀ síta ntẹ́ máa wá fi kọ́fà ìdí ẹ̀ yẹn mi ò rí nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀. Gani Adams gbogbo èròǹgbà ìpápátá lórí Ìgbòho ti dá sásán wo mi ìmọ̀ bó ṣe fẹ́ lè bá gbogbo nǹkan tó dẹ̀ ṣe mi ìmọ̀ bó ṣe fẹ́ lè bá nínú ìwé ìtàn nílẹ̀ Yorùbá lénìí nínú ìwé ìtàn nílẹ̀ Yorùbá lónìí tílẹ̀ mọ́ yìí o ò lè bá Sunday Adéyẹmọ Ìgbòho mọ́ mi ì lè sọ láyé mi sórí lẹ́yìn kan tá a wà yìí o ò lè bá mọ́ wọ́n dẹ̀ ní ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkìgbẹ́ lẹ́yìn ọmọ ìtẹ̀ ń jáde bí ẹran nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation máa bẹ̀rẹ̀ ó ní ṣáàmà mi kan torí èmi ní gbákejì wọn ilé tá a ti jáde ilé tá à ń wí náà ló pé Ìgbòho a rí bí fíìmù ṣe ń lọ nílẹ̀ Yorùbá a rí pé àwọn pípò yìí ń pa Yorùbá a pé ìwọ Gani Adams ó máa ní nǹkan tó fi fún wa lésì arákùnrin kan tó ń jáde tó ń ṣe interview ń sìn mo wà surprise pẹ̀lú nǹkan tí mo gbọ́ lẹ́nu ẹni yẹn nítorí pé ọ̀gbẹ́ni yẹn tó wá bá ẹ lé ó ṣe interview pẹ̀lú ẹ̀ ihun tó ń bí léèrè ni pé ta ló ń sponsor rẹ̀ nípasẹ̀ wípé à ń bá ẹ sọ̀rọ̀ la fi ní ká parí ìjà pẹ̀lú àti olóyè Sunday Igboho ok anikẹ́ni tó wá rẹra ẹ̀ lẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn èèyàn oní kọ́mẹ̀ntì oríṣiríṣi tọpọlọ yóò bá pé tẹ̀mí làǹkàyè ẹ máa farabalẹ̀ máa bá program lọ ẹ má wà bias tó yẹ pé ẹnìkan jẹ́ èèyàn yín nítorí pé ńgbà mi èèyàn máa wo àmì tó jẹ́ pé ọmọ ọmọ ẹ̀ ó máa kẹsàn now Ìgbòho wá sílé ọ̀dọ̀ ẹ̀ kí Ìgbòho tó dé ọ̀dọ̀ ẹ̀ níwájú Guru Maraji ìwọ ló pe àwọn DSS pé Ìgbòho ti ń bọ̀ wọ́n àtàkì Ìgbòho síbẹ̀síbẹ̀ arákùnrin yẹn tó dọ́dọ̀ ẹ̀ ìwọ gbogbo nǹkan tó ń lò níbẹ̀ yẹn tó fi ń búra ìwọ ló kò fi búra tó bá fi nǹkan sórí ìjòkó fún lórí Sunday Igboho ọmọdé yẹn mu pẹ̀lú bẹ́ẹ̀ ni ṣe rẹra ilẹ̀ tó wá bá ṣó ó ní nǹkan tí Igboho ní ó kàn lè ní òkìkí òfo òkìkí lásán àbí nǹkan kan asán nìyẹn Gani Adams ó jẹ́ anything yeah ó jẹ́ anything now nígbà tó wá sí abroad bí ó ní gbogbo àrékérekè àwọn ọgbọ́n tó ń dá nìyẹn ó ní gbogbo àrékérekè ọgbọ́n tó dá tí wọ́n tún dá $120,000 fún ẹ ní ẹ fẹ́ ṣe meeting kan wọ́n máa gba olùkọ́ $120,000 that is fucking money. OPU Canada, OPU US, OPU Germany. I was there kí n rán ẹ létí ọjọ́ yẹn ni ẹnìkan wá tó wá díṣẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè mọ̀ yín pé ó wà ní ọpọlọ mi
gbogbo evidence yẹn mo ní lọ́wọ́ mo sọ fún ẹ pé gbogbo evidence yẹn ó wà ní ìkápá mi gbogbo ẹ̀ ni mo yìí máa jù síta mo yìí ń tọ́jú ẹ̀ fún ẹ in tó fi gbàtẹ́lẹ̀ mi sọ pé bàbá wa olóyè Bọ́lá Ahmed Tinubu ń kọ́ wọn sọ pé àwọn máa fún wa ní 100 million gbólóhùn tó fi dáhùn ni ẹ má gbowó lọ́wọ́ bọ̀dá o ẹ má gbowó lọ́wọ́ bọ̀dá o tẹ bá gba sílẹ̀ kan lọ́wọ́ bọ̀dá ó lè lóun ti fún yín billions o ṣé rọ́ọ̀nà àbò tó gà ní tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ ní káwọn onílẹ̀ dájú ẹ̀ láàrin àti ẹ̀. You collected $120,000 lábúrọ̀dù bí ẹ fẹ́ pé àlàáfíà ẹ fẹ́ ṣe kìnìún kan oní strategist bàbá strategist tí wọ́n ń lò strategist owó nìkan ni gbogbo ẹni tó sọ pé Gani Adams jagunjagun ẹjúwe ogun ẹyọ kan tí Gani jà fún mi gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe lóògùn ọ̀fẹ́ ṣé lóògùn ọ̀fẹ́ inú yàrá ni ogun tó jà tó mú ẹ tẹ́ tí àwọn kan sọ pé wọ́n tiẹ̀ mọ́lé torí Yorùbá wọn ò tiẹ̀ mọ́lé torí Yorùbá torí nǹkan tó dà lé ní ló ṣe lọ́sàn àtìmọ́lé nítorí pé gbogbo àwọn ọmọ yẹn ń pa àwọn èèyàn fàṣẹ wọn ni nígbà yẹn lọ́hùn ó di èlé mi wà Oòduà Defence Assembly kó mọ̀ pé mo mọ nǹkan tí mo sọ Gani I think it's maybe 2020 to 2022 ó ní meeting kan tá a lọ ṣe ń bàdàn mo gbàgbé ó dà pé cultural center àbí nǹkan kan tí gbogbo àwọn èèyàn ti jókòó ìjọ Gani ìlú wa peace meeting náà fẹ́ ṣe lọ́jọ́ náà pé kán settle gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ I was there wọn ò pa fún mi tàn ìbí Gani ìlú da gbogbo ẹ̀rú nítorí pé o fẹ́ jẹ́ pé ìwọ nìkan wo yí ẹ̀mí tó ti jábọ́ lọ́wọ́ ẹ̀ torí pé o fẹ́ jẹ́ èèyàn Gani nílẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá kan torí wọ́n sì kú tí wọ́n tẹ̀lé lẹ́yìn nílùú Ṣàgámù eégún ẹ̀gbọ́n mi léégún jẹ́ ẹni tó mọ̀ dáadáa ni o lè ní káwọn náà jáde fún mi èèyàn ẹni eégún pẹ̀lú alápàǹsà Jamiu Awosan kí ló sọ wọ́n dọ̀tá kí ló sọ eégún dẹlẹ́sẹ̀ kan àbọ̀ àtọwọ́ ẹni wo yí ẹ̀mí tó bọ́ ní Ṣàgámù nìkan nípasẹ̀ ọ̀rọ̀ Gani ó wá ń sọ pé òun ẹ̀pù lẹ̀ Yorùbá ẹ̀ ní jèrè gbogbo ẹ̀ tẹ́ jáde tẹ́ ń sọ̀rọ̀ yẹn bí Gani ò ṣe ní jèrè rẹ̀ náà ṣe ní jèrè gbogbo ìtẹ́ sọ pé ẹ̀ṣẹ́ lépè yẹn kò lè mọ́ èmi èpè láàrin àgbọ̀nrín tẹ́ ẹ bá wá dí mi tẹ́ ẹ bèrè mi wá sọ fún yín pé akọni lẹ́ni tẹ́ ń dojúkọ mo tún sọ lẹ́ẹ̀kan sí Gani jẹ́ ká forget èrò ẹlẹ́sẹ̀ kan àbọ̀ ní mi lóòótọ́ wọ́n náà wọ́n jẹ́ kí mi àtẹ̀ríra pẹ̀lú ẹlẹ́sẹ̀ kan àbọ̀ yẹn bèrè lọ́wọ́ sólà wọ́n bá wa lórí sáìtì ọmọ àṣẹ ẹ̀nà gbé òun àti olúmọ̀tì kọ́lọ́mù dẹ̀lẹ̀ fún kọ́lọ́mù fọ̀rùn kẹ́ àjọ wà ń bẹ wọ́n pe abúlé ẹni Kánò yìí kí n tún rán yín létí dáadáa kì í ṣe irú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ẹ̀ lé dún mọ̀rùmọ̀rù mímì mo lè jẹ́ lẹ́sẹ̀ kan àbọ̀ tó tọ́ ṣùgbọ́n ibi tí n bá dúró sí ibi tájà ànúkú mi bá dúró sí wọn ò tí ì bí bá ńlá yín dákẹ́ débẹ̀ Gani Adams wọn ò bíire kó débẹ̀ ẹ̀ mo yẹ ọmọ OPC tó kú nígbẹ́pà ẹ̀gùn ẹ̀ mo yẹ ọmọ OPC tẹ́ fi ṣòfò dànù ní kí lorúkọ ẹ̀ tẹ̀kàn pa àwọn ọmọ ọlọ́mọ torí pé ẹ fẹ́ jẹ́yàn yìí gbogbo ajagunbalẹ̀ tó wà káàkiri ọ̀ndà iná wà ìwọ ni bàbá àsàlẹ̀ ìwọ ló ń gbáwájú tó ń gbẹ̀yìn ó dẹ̀ ló pa ọmọ Yorùbá ẹ̀ ń pa ẹni ẹlẹ́ni pẹ̀lú ilẹ̀ àtẹ̀dúpẹ́ fáwọn àtàǹtalẹ̀ fún yàn kan méjì àbí mẹ́ta wọ́n tọ̀ fi wọ́n tó ń pa àwọn ẹni ẹlẹ́ni tó ń pa àwọn lẹ́kùn jayé tó ń pa ẹlòmíì sóko ẹ̀ṣẹ̀ lòmíì ẹnìkan tó wá tì ní abúlé ajébọ̀ lọ́jọ́ kìíní àná ta ló mọ ibi tó wà dọ́là ó lo oko pẹ̀lú ajá ẹni àwọn ajá ẹnìkan ló bọ̀ mo sì dúró bíbá iná Gani wàá gbọ́ wírin lẹ́ẹ̀kan sí dédé òye èèyàn lára wa ẹkú jọ méjì jọ mẹ́ta wọn ní tabá rí ẹni tó wá tó jọ méjì jọ mẹ́ta ẹkú àti làákìrà ẹni. Mo fẹ́ fàsìkò yìí mò ń gbọ́ nǹkan kan ní wàá mọ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́ ni torí kò gbọ́dọ̀ jó òótọ́. Wọ́n náà ń pè àwọn kan ní Ìlọrin Emirates àwọn kan náà Ìlọrin Heritage kìíní kan àbí tiẹ̀ lórúkọ wọn náà. So wọ́n wá láwọn ń gbẹnu sọ fáwọn Kwara pé àwọn ò fẹ́ Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ tú dànù ọkọ̀ pàlú tó ti fò ní wọ́n kàn juwọ́ sí lásán ni Ìlọrin Heritage àbí Ìlọrin Emirates àbí nǹkan kan tẹ́ ń pera wọn yẹn wọn ò ní wọn yìí ṣàgbẹnusọ Kwara State o agbẹnusọ Ìlọrin gangan fúnra ara rẹ̀ Ìlọrin fúnra ẹ̀ ni wọ́n so Ìlọrin sì kọ́ ní Kwara State ọ̀tọ̀ Kwara State ọ̀tọ̀ ní Ìlọrin town gangan fúnra rẹ̀ tẹ́ ẹ bá ní Ìlọrin o ẹ̀yin ò fẹ́ Sunday Igboho kò sí tó kàn wá náà pẹ̀lú yín wàhálà tí ń nìyẹn so a jẹ́ pé gbogbo nǹkan tí àwọn bandit ń ṣe ní Kwara South àti Kwara North a jẹ́ pé ẹ̀yin lẹ́ ń tì wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ Sunday Igboho gbogbo bí àwọn ìlú ṣe di ahoro tí wọ́n lé gbogbo èèyàn kúrò nílé tí ẹni tó nílé tí ò rí lé gbémọ́ tó lọ rẹ́ǹtì ilé nígboro Ìlọrin a jẹ́ pé inú yín ń dùn sí nìyẹn a jẹ́ pé gbogbo bí àwọn bandit ṣe ń pa àwọn èèyàn ní Kwara South tí wọ́n lé àwọn èèyàn kúrò nílé tí wọ́n kẹ́rù wọn a jẹ́ pé ẹ̀yin gangan ni ẹ̀ ń dunnú sí ẹ̀ sì ń ṣàtìlẹ́yìn fún àwọn bandit pé kí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ lé gbogbo àwọn Kwara South kí wọ́n lé wọn dànù kó wá kú Kwara Central nìkan àwa mọ mission yín tẹ́ fẹ́ fi nǹkan yẹn ṣe bóyá ẹ fẹ́ fi dìbò ní o bóyá ẹ sì fẹ́ fi ṣe nǹkan míì ní o kò yé wa ṣùgbọ́n ní àsìkò yìí èmi tèmi ò mò ń sọ wípé Sunday Igboho àwa Kwara South àwa fẹ́ máa bọ̀ ọmọ ọ̀dọ̀ rere ọmọ ọkọ tí èso máa lè máa bọ̀ lọ́dọ̀ tiwa ní Kwara South
Kwara Central àwọn làwọn ò fẹ́ ọ, kò sí tó kàn á pẹ̀lú wọn torí pé wọ́n ti sọ pé kò sí tó kàn àwọn Ìlọrin pẹ̀lú àwa Kwara South. Ẹ̀yin lọ́balọ́ba Kwara South ẹ mọ́ gọra yín o, ẹ̀yin lọ́balọ́ba Kwara South ẹ mọ́ gọra yín o, èèyàn mẹ́ta ẹ̀dúró méjì o. Tí wọ́n bá ń sọ̀rọ̀ Kwara State tí Kwara Central àti Kwara North tí ò bá rí Kwara South náà àwọn ò lè dá lọ o, àfi Kwara South náà ò fọwọ́ kún wọn o. Kwara South Kwara North náà ò lè dábòdì àbí wọn ò lè dá nǹkan ṣe, wọ́n nílò Kwara Central o. Ṣùgbọ́n ẹ lè wá torí pé bóyá torí pé Ìlọrin ni state capital kẹ́ wá sọ pé àwọn tí ń pa wá, àwọn tí ń lé wa nílé, àwọn tí ń gba dúkìá wa, tí ń fọmọ wa, tí ń fẹ̀yàwó wa, tí wọ́n ń jí wọn gbé, pé ẹni tó wá fẹ́ gbà wálẹ̀ lọ́wọ́ wọn kó mọ̀ wá sọ́dọ̀ tiwa. Irọ́ o, ẹ̀yin Kwara ẹ̀yin Ìlọrin tẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ dúró lọ́rin yín, kò sí tó kàn wá pẹ̀lú yín. Ẹ jẹ́ kẹ́ni tí ó gbà wálẹ̀ tí ó dá wa padà sílùú wa láyọ̀ àtàlàáfíà, tí yóò jẹ́ ká máa gbélé wa láyọ̀ àtàlàáfíà, ká máa ṣe bísíǹsì wa láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ wá gbà wálẹ̀. Tẹ́yin bá mọ̀ pé ẹ̀yin ò fẹ́ ẹ dúró láàyè ara yín. Ó sì ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn mi ti dé torí pé mi tí ì rí gbámú gẹ́gẹ́ pé ṣé lóòótọ́ ni wọ́n ti ẹ̀ sọ bẹ́ẹ̀ àbí wọn sọ bẹ́ẹ̀. Torí níjọ́ ní wọ́n sọ pé gọ́vnọ̀ ní tí Sunday máa wà, ó tún yá wọn ní gọ́vnọ̀ ní kó máa bọ̀, ó padà wá tí nǹkan kan ò sì ṣẹlẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wá ń sá kúrò láàfin torí pé Sunday ń bọ̀, ẹ fẹ́ kí gọ́vnọ̀ ó yọ yín lóyè, ẹ̀rí yín mọ̀ pa mí. Ṣé torí pé àwọn èèyàn ìlú yín àwọn èèyàn sì kú ń bẹ̀ lẹ́sẹ̀ ń sá káàkiri? Okay, kò sí wàhálà, ẹ sọ àjà máa bá bọ̀. Ṣùgbọ́n o Kwara Emirate àbí Kwara Heritage àbí kí náà pè wọ́n, kò sí agbẹnusọ Kwara State o, agbẹnusọ Ìlọrin ni wọ́n o. Ìtàn bá sọ ọ̀rọ̀ Ìlọrin ni wọ́n ń sọ, kì í sọ̀rọ̀ Kwara State. Síkè náà. Yorùbá ní tilé tó kó ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Ó ṣeé ṣe kí fídíò tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ yìí kó ti tó ọjọ́ 2-3, ṣùgbọ́n mo rí fídíò yẹn ó máa jẹ́ kí n sọ̀rọ̀. Lótìtọ́ àwọn èèyàn pè mí, wọ́n bá mi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Gani Adams pé kí n má dá sí mọ́, kí n filẹ̀ àbí nǹkan kan. Ṣùgbọ́n mo wá rí pé sẹ́rí bí wọ́n ṣe ń sọ pé kí èkúrú tán ni àwọn tó ń gbọn ọwọ́ ìsàwò. N tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ajá tí wọ́n jù síta, obìnrin táwọn wí yìí, ó dàbí aṣọ ìnuwọ́ báyìí ni, ó lóun ìyá Oòduà àbí kan àbí nǹkan kan. Ẹ pọ̀ ń bẹ̀ tẹ́ máa ń pera yín ní ìyá Oòduà àtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ayé ti bàjẹ́ bọ̀. Mi ò lọ́rọ̀ báyìí sọ bí kì í ṣe Gàrí Ìdààmú gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ tó lóun ààrẹ. Now ẹ máa jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀. Mo ń pa òwe tẹ́lẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Fídíò yìí náà ní pọ̀, máa ṣe ní ṣísẹ̀ntẹ̀lé ni, bẹ́ẹ̀ bá ṣe ń jáde ni màá ṣe fún yín. Ó ní ọ̀rọ̀ kan tí mò ń sọ bọ̀ tí mo tọ́jú pamọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn pè mí tán bá mi sọ ni. Gani, mo ṣèwárí pé afọ́fún gbé mo ní gẹ̀gẹ́ ara ẹ̀, o ò fẹ́ jáwọ́. Àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa tú síta tí a ti wòye pé ká fojú fò ó, ṣùgbọ́n eléyìí tó ń ṣe yìí ló máa jẹ́ ká máa sọ̀rọ̀, a máa tẹ̀síwájú ni. Èyí tó bá wùn ẹ́ ló lè ṣe, èyí tó bá wùn ẹ́ ló lè sọ, ṣìgìdì tó bá wùn ẹ́ ni kó lọ tìlú lẹ̀. Gbogbo ètò ṣe níbi ọdún 2 sẹ́yìn, gbogbo ohun tó ránṣẹ́ kò sí tí ò ṣà wá, ṣùgbọ́n èmi fi ń dá ẹ lójú pé Elédùmarè ọba nìkan, òun lọ́ba tó tóbi jù, òun lọ́ba tó lágbára lórí alágbára. Òun ló ń bá wa ṣẹ́gun, àwa ò ní kankan pẹ̀lú àwọn onílẹ̀ táwa gbójúlé, àwọn náà ti àwa lẹ́yìn. Nígà nígo, lóògùn, lówó, ní kankan, ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run torí pé ẹni tí Ọlọ́run ní kó máa jẹ tiwa, ẹni tí Ọlọ́run sọ pé ká máa jẹ, a dúpẹ́ fọ́lọ́run pé ibi ò pa wá. Gani, ó jáde ó rán ajá burúkú yẹn síta, ṣọ́pọ̀ lọ Gani ò tiẹ̀ pé ní bóyá ààrẹ àbí òṣì kan náà pé ẹ̀ àti wọ́ àtẹ́ tó fẹ́ jọba níjọ ṣá nǹkan tó dájẹ́, àtọ́ba tó fi ẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àti wọ́ fúnra ẹ̀ ní ṣá tó dájẹ́. Ìjẹkújẹ àwọn bàbá yẹn náà ló ń kó wa sí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń bá wa lẹ̀ Yorùbá yìí. Gbogbo ẹ̀yàn ọba tẹ́ ẹ bá fìyàn joyè, ẹ ṣí làǹkà yìí kẹ́ ṣí ọpọlọ yín kalẹ̀ kẹ́ tó fìyàn joyè. Wọ́n nílé láàwù ká tó sọmọ lórúkọ. Ìjẹkújẹ ṣe obìnrin, òun làwọn bàbá yẹn gùn, wọn ò mọ̀ pé ó ní tí wọ́n ń wá. Gani, èmi ní ìwọ ní, ó sáré lé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí kọ́ńtrátì ni. Àwọn dìdìrín tó ń kó kiri, àwọn dáadáa ń kó, àwọn aláìlọ́pọlọ bí yẹn ṣe dàgbà tó yẹn, kò sí làǹkàyè lórí ẹ̀.
nígbà tó fẹ́ gba contract lọ́wọ́ Jonathan lọ́jọ́ kìíní àná ṣé orúkọ OPC ló fi gba contract yẹn? ẹ bá mi bi Gani léèrè pẹ̀lú àwọn akíndanidání tí wọ́n tẹ̀lé lẹ́yìn. ìwọ ṣe wá kó àwọn síta yẹ pé òun káwọn kan síta yẹ pé kọ́ lọ máa tákù gbowó pé torí pé ó fẹ́ gba contract ni òun ló ṣe lọ dá ìrò ẹkùn sílẹ̀ fine ok ó fẹ́ gba contract ni àti gbọ́. ìwọ Gani nígbà tó o máa gba contract tó gbà lọ́wọ́ Jonathan ṣé o lè ṣàlàyé fún mi pé orúkọ OPC Oòduà People Congress òun ló fi gba contract yẹn jáde lọ́wọ́ Jonathan ṣe bí ṣe ló sáré lọ open company níbi táwọn yẹn náà gọ̀dé ẹni mélòó ló jẹ àǹfààní contract tó gbà lọ́wọ́ Jonathan instead tí wọ́n máa fi jẹ àǹfààní òmùyẹ ẹ̀mí tó gbà dànù ni lórí tá à ń sọ torí pé òwò fẹ́ yó ìwọ fẹ́ jẹun ó wá sọ pé o ṣe dáadáa nílẹ̀ Yorùbá kò ní yẹ ẹran ẹ Gani kò ní yẹ ẹran ẹ kò ní yẹ gbogbo nǹkan tó gbójúlé gbogbo àwọn wèrè tó kó síta tó ń sọ̀rọ̀ yẹn wọn ò jẹ́ nǹkan kan nítorí pé mo rí wọn pé wọn ò lọ́pọlọ kò sí làákàyè lórí wọn. Gani kò sí wọn ní mọ́ kátàkù ara wa lókù mo ń sọ fún yín pé mo ní àwọn evidences lọ́wọ́ ó pẹjọ́ lọ́jọ́ kìíní àná ni o oyè máa tún ẹjọ́ pé torí pé níbi tá à ń lọ yìí ìyìn tá a máa wú síta ìyìn tá a ba ayé lẹ́rù ni mo ń sọ fún yín pé tó o bá ṣe àṣejù o ò ní ní ìmọ̀ nílẹ̀ Yorùbá Gani o ò lè ní ìmọ̀ nílẹ̀ Yorùbá níbi tó ń bá lọ yìí ó rí pé ọ̀rọ̀ mi ti ọ̀rọ̀ tí ìgbà tó ti ṣe fídíò yẹn fún ẹ tí mo sọ fún ẹ pé tí n bá ń tú àwọn kan síta ò ní ní ìmọ̀ nílẹ̀ Yorùbá wo bó ṣe ń tẹ́ ẹlòmíì tí ò tẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí ẹ ṣọlá bọ́ yín sọ̀rọ̀ sí ẹ ààrẹ ojú agbo ààrẹ agbọ́pàá tó ń pè láàrẹ ọ̀nà kakanfò orí ẹ̀ burú orí ẹ̀ wọ́n sọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò Gani Adams wọ́n sọ̀rọ̀ pé ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ó mọ̀gbà tí ò ti sí ààrẹ ọ̀nà kakanfò mọ́lẹ̀ Yorùbá ni wèrè ara gbogbo ọgbọ́n tó ń dákó lè fi máa gbó kiri ni òun gbà lábúrọ̀dù òun gbà gbogbo ẹ̀ ó dá ẹgbẹ́ sílẹ̀ káàkiri ó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ó kó àwọn olóyè mọ́ra bẹ̀rẹ̀ sí ní joyè oríṣiríṣi ọ̀tún ààrẹ òsì ààrẹ igbá ààrẹ òsì ààrẹ ẹ ti ń sínwín ẹ̀ ń ṣí èrè Gani orí ẹ̀ ti burú orí ẹ̀ ó bójú tó gẹ̀gẹ̀ tó wà lọ́rùn ẹ̀ ìgbéraga bayé ẹ jẹ́ ojú kòkòrò bayé ẹ jẹ́ Gani wọ̀n bílíkì wọ̀n bíà ó bayé ẹ jẹ́ sọ fún mi gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ngbà yẹn tó jẹ́ student Gani mélòó ló tara ìṣoríire nu wọn OPC tẹ́ pariwo mélòó nínú ọmọ Yorùbá tó kó mọ́ra ń gbà yẹn gẹ́gẹ́ bí student tó ṣoríire láti pàṣẹ OPC ò ní jèrè Gani wóyè ẹ̀mí Yorùbá tó gbadánù torí pé ó fẹ́ jẹ́ èèyàn wóyè ìdílé tó sọdá horo torí pé ó fẹ́ jẹ́ èèyàn Gani ayé ẹ̀ máa bàjẹ́ ni àwọn onílà báyé ẹjẹ́ bá ọ̀nà ẹjẹ́ àti gbogbo àwọn tó ń kó sapẹ́ kó máa sọ̀rọ̀ Gani sọ ogun tó jà fún mi rí tó fi fẹ́ jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ààrẹ ọ̀nà kakanfò fàájì ló jẹ náà honorary chief ní nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ honorary title ní kó gbàgbé kó ló wá bí wọ̀ ààrẹ ń pẹ́ òdi fàkàkà dá fún ẹ jẹ́ ká fi èrò sílẹ̀ láàrin èmi àti wọ́n nìkan Gani láàrin èmi àti ẹ jẹ́ kí èmi àti ẹ jọ pàdé lẹ́sẹ̀ ògbèjì tó bá jẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan ìwọ lórí burúkú yìí ò sọ pé ìwọ kìíní kan àwọn wèrè kan náà jáde ààrẹ mà pọ̀ gan ó tó bàtà gbowó Gani pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe kiri tó ná bẹ́ẹ̀lì kiri ebó ń lo epo tó ń mẹ́rin tó ń sẹ́ndì 50,000 ẹ̀kọ́ fèrè epo ayé ẹ̀ máa ta ni ìwọ lórí bú yìí mo sì ń bọ̀ fún ẹ kékeré lélẹ̀ tí mo ṣe yìí mo ì tún padà bọ̀ wàá gbọ́ wíríwíri lẹ́nu mi sórí díẹ̀ ni mo máa mú fún ẹ díẹ̀ ìwọ lórí burúkú dédé yìí ó pa ìmọ̀ye èèyàn nílẹ̀ Yorùbá ó ba ayé àwọn ẹlòmíì jẹ́ ó sán dédá nílẹ̀ ó mọ̀ye àwọn tó sá lọ kúrò nílùú fún ẹ òun bá bọ̀ díẹ̀ wàá dé airport bá wọn plane onílé gbẹ léètò yìí bá bọ̀ yìí màá sọ fún ẹ pé ọmọ Yorùbá wọn lẹ́nu wọn dẹ̀ lẹ́sẹ̀ ju gbogbo nǹkan tó ń ṣe yẹn lọ yàtọ̀ sáwọn lórí burúkú tó kó mọ́ra. ẹ̀ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ayọ̀ yìí náà tí ó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé lánàá òde yìí ni gómìnà kéde rẹ̀ wípé today we took delivery of the two DA-42 MNG aircraft procured by our administration for security surveillance and reconnaissance mission in our Oyo State. We are grateful to the officers of the Nigeria Air Force who have provided support and guidance throughout this process, and we look forward to continued collaboration on the security of our dear station
of our dear state and nation. Ohun tí a rí gbọ́ láti ọ̀dọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà nìyẹn. Dẹ̀ rí pé lóríṣiríṣi làwọn fọ́nrán yẹn ti wà ní ìta nípa ìyẹn surveillance aircraft gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn èèyàn tí ń retí ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ìgbà wo ló tó fẹ́ dé, ìgbà wo ló tó fẹ́ dé, ó dé ní àná. Gbogbo ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.